ń gbádùn alábẹ̀fẹ́. Wọ́n ń gbádùn wa ọlá Olúwa. Wọ́n ń kó wa jẹ káàkiri ayé. Àwa náà kọ́ Ọlọ́run lókè ní. Àwa náà kọ́ Ọlọ́run lókè ní. Àwa náà kọ́ Ọlọ́run lókè ní. Ọlọ́run lókè, Ọlọ́run lókè, ìbà rẹ ni mo ṣe. Wọ́n ń gbádùn wa káàkiri ayé. Wọ́n ń gbọ́ wa káàkiri ìlú. Àláwa náà kọ́ Ọlọ́run ọba ni. Àwa náà kọ́ Olúwa ọba ni òó. Ọláolú mo tún ti dé. Ẹ̀yin olólùfẹ́ mi mo tún ti dé. Mo tún ti wọ̀lú ooo. Ọláolú la 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 la. Alábẹ̀fẹ́ mo tún ti dé. Àtúnbí Gbenga mo tún ti dé. Ọmọlójú Olúwa mo tún ti dé. Káàkiri àgbáyé mo tún ti dé. Èmi náà kọ́ mo tún dé. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ kú ilé tí bóun là á kí ará ilé. Ẹ káàbọ̀ tí bóun là ń kérò ọ̀nà o. Ǹjẹ́ dídé báyìí ni tiwé adé. Mo tún ti dé lónìí káàkiri àgbáńlá ayé. Mo tún ti wọ̀lú lónìí káàkiri gbogbo dúníyàn. Mo tún ti wá balẹ̀ bí ọ̀wàrà òjò káàkiri àgbáńlá ayé. Mo ta pápápá mo ta pàpàpà káàkiri gbogbo àgbáyé. Èmi náà sì kọ́ lọ́wọ́n bá mi náà lójó rí bẹ́ẹ̀. Gẹ́ńbúrú bí ni mímu tí ọmú tí ọlọ́mìí àlàkùnkùn gbò láàrin onírúurú aṣọ. Ayé òní sapo sálàyé. Araba yóò ní wó torí pé abẹ́rẹ́ tuntun bẹ̀ ní gbogbo ẹranko tí ń jẹun tán tó ti ń sinmi. Dictionary ni èmi Ọláolúwa tí ẹ bá fẹ́ túmọ̀ rẹ̀ wá yẹ̀ wò fínífíní. Ẹ̀rín bẹ́ẹ̀ ká mọ́ kàbìkan kẹ́ ẹ fàbìkan ya ni. Idà olójú méjì Èdùmàrè ní èkú rẹ̀ ní ẹ sábà mọ́ gbámú kẹ́ ẹ mọ́ fi dójú sógun. Ẹni bá ní kí ní ó dáwò tí dídú rẹ̀ mú. Ọ́n tẹ̀lé wáyà sí àwọn ogun ọ̀run kó pomi tì wá fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀. Ọlọ́run bá mi ti ṣe níbẹ̀ ìbà rẹ̀ o. Ọba àhá, ọba yìí, ọba họ, ọba he, ọba he, ọba ọba hin, ọba ó, ọba 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 tí ń jẹ́ ohun gbogbo tí ń ṣe ohun gbogbo lórí ohun gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo lọ́sẹ̀ gbogbo lóṣù gbogbo nímọ̀ gbogbo fẹ́yàn gbogbo fágbà gbogbo àtìgbà gbogbo ìgbà gbogbo òrùn. Ọlọ́run ọba mi tó dá òkun tó fi yọ̀ já. Ọba mi tó dá ọ̀sà tó ní kí ọ̀sà mọ́ gba nọ́sẹ̀nsì. Ògo ni fún orúkọ rẹ̀ àti ìkìtẹ́ ẹlẹ́rù nìyí. Ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba títí ayé àìnípẹ̀kun alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. Ọba tó pín ìlẹ̀mọ́kì ní gbogbo ògbà káàkiri àgbáńláyé káàkiri gbogbo dúníyàn. Ẹ kú dédé ìwòyí níbi gbogbo tí ẹ ti láǹfààní láti máa gbé èmi Ọláolúwa Àtúnbí Gbenga Adeboye Atunbi jẹ́ngbé tí èlé jẹ́ngbé tí ọ̀rọ̀ jẹ́ngbé tí ẹ̀fẹ̀ jẹ́ngbé tí àwàdà jẹ́ngbé tí orin. The master of theology, olùayé of general entertainment, master of ceremony. Èmi náà kọ́ Ọlọ́run bá mi náà ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Mo kí ní mèrè ń tẹ́lú o, mo kí ní mọ̀tàṣẹ̀ káàkiri àgbáńláyé níbi gbogbo tí ẹ ti láǹfààní láti máa gbé èmi Ọláolúwa Àbẹ̀fẹ́ ọ̀kìn jẹ́ngbé tí èlé jẹ́ngbé tí ọ̀rọ̀ pé ẹ ṣeun gan ni káàkiri àgbáńláyé. Àní ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́. Ètí tẹ̀ sì fi ń láǹfààní láti máa gbọ́ mi etí ní òtì ní di kẹ̀dẹ̀kẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run bá mi Èdùmàrè. Òyìnbó ló wá tún sọ̀rọ̀ mọ́ pòwe. Wọ́n ní Movado Sunza, the clinical letter to the prince to the brideman sins, Gandamanically Unzumanically Voruta, to the warrantas to Sunkensen, Suntumarasi, and Donsan to Va, either Mofansis to the Zun, and Gomanically Exosis Seteresis. Kí ni ìtumọ̀ rẹ̀ ni pé òjò ní balẹ̀ kọ́ mọ́ ta sàràsàrà. Mo tún balẹ̀ lónìí mo tún nípa káàkiri àgbáńlá ayé. Ẹ fọwọ́ àdúrà bọ́jú pé tí yín ò ní ta. Wàhálà ò sì ní dé bá yín. Ẹ sì ní dààmú lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwọn èèyàn mi ti wà ńbẹ̀. Wọ́n láwọn enjoy mi. You are doing well o, good. God will help you. Ẹ ṣé mo dúpẹ́ pé òkun Ọlọ́run níjọ́ bàjẹ́. Wọ́n ní ká kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó dáa. Wọ́n ní ká fún ọmọ ní education. Wọ́n ní ká dẹ̀ràn ọmọ lọ́wọ́. Ẹ gbọ́ sí ní tó dáa ni àbí tí ò dáa kọ́. ní tó dáa ni ẹ má jà tanra wa. Bàbá kan ló pe ọmọ ìjọ kan, àwọn ọmọ rẹ̀ méjèèjì, ìkan ọkùnrin ìkan obìnrin. Mo gbọ́ ẹ̀yin ọmọ bí mo ṣe ń kọ́ yín kẹ́yìn náà gbẹ́kọ̀ọ́ kẹ́ẹ̀dẹ̀ tó kọ́ra yín. Ẹ má sì rádaràda o. Ìwọ ẹ̀gbọ́n tó mu sìgá mọ́ sì mu ọtí mọ́ o. Àbúrò ti gbọ́ ẹ̀gbọ́n ní dádì ní mú mọ́ máa jáwọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run máa jáwọ́ mi ní mú mọ́. Ẹ̀gbọ́n lòun ti gbọ́, bàbá náà lòun gbọ́. Bàbá bá kọjú sí àbúrò tó jóbìnrin gbọ́. Ìwọ àbúrò, ìwọ náà mọ̀ sí olóṣó mọ́ o. Olóṣó ò dáa o. Kò dáa kíyàn máa ṣe olóṣó o. Tó gbọ́ àbúrò gbọ́. Àbúrò nìyẹn. Dádì mo ti gbọ́. Dádì ẹ̀ tẹ̀ má sọ̀rọ̀ ń pa ẹ̀gbẹ́. Ó dùn mí nípa màmá yín tó ti wá fún. Bẹ̀kọ́ lọ́ndẹ̀lẹ̀ fún màmá yín.
àwọn ọmọ ní àwọn ti gbọ́. Nígbà tó yá wá dijọ́ kan bẹ́gbọ́n ṣe gba hòtẹ́ẹ̀lì lọ nìyẹn, ẹ̀gbọ́n bá mu tún bẹ́ẹ̀ ló tún fa sìgá rúrúrú. Ó kàn pé kan lára àwọn ọ̀rẹ́ ń gbọ́, hello àfààná kí ló ṣẹlẹ̀, jẹ́ yẹn dà ọmọ tí mo ní kó bá mi ọ́dà yẹn dà, aláyé jẹ́ kó tètè máa bọ̀ jàre. Nígbà tí tí ẹnìkan wá sílẹ̀kùn tẹ́ wọlé nínú rúùmù tí bọ̀bọ́ ẹ̀gbọ́n yìí wà, bó ṣe wọlé báyìí ìyẹn bá ń wò káàkiri, gẹ́yẹn bá ń wò káàkiri, ó mà ga o, bí ẹ̀gbọ́n ṣe fojú gan ní báyìí pé àbúrò òun lélẹ̀ kẹ́ àbúrò òun lélẹ̀. Ẹ̀gbọ́n àtàbúrò bá ríra wọn, àbúrò ní so bọ́dá mi ẹ sì mú tí ẹ sì mú sìgá, no jàre mímu yẹn kí ni ìwọ náà wá ṣe lóòótẹ́ ń bíbà, ṣebí dáàdì tí ní kó má ṣe lóṣù mọ́, dáàdì tí ní kó má ṣe lóṣù mọ́ náà, bọ̀dá mi ẹ wò lásán náà lélẹ̀ mi ní ṣe mọ́ máa jáwọ́ mi ní ṣe mọ́. Mo rò pé ẹ̀ ń gbádùn mi ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáńlá ayé, ẹ̀ ń gbádùn Ọlọ́run láre mi Àtúnbí Gbenga Adeboye Àbẹ̀fẹ́ jẹ́ngbé tí ọ̀rọ̀ èmi fúnra lára mi, èmi náà kọ́ Ọlọ́run ló pé rí bẹ́ẹ̀. Ọwọ́ tẹ́ fi ń tẹ láìkì yẹn ọwọ́ yín ò ní gé sọnù lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọwọ́ tẹ́ fi ń tẹ lọ́ọ̀fù náà ọwọ́ yẹn ò ní gé, ásídẹ́ǹtì sì ní gbé lágbára lọ́wọ́ Ọlọ́run Èdùmàrè. Ẹ ṣé jàre. Ẹ̀gbọ́n àtàbúrò bá ń bára wọn sọ̀rọ̀. Nígbà tó yá gẹ́ẹ̀ kan kanlẹ̀kùn ní gbọ̀n bóyá kanlẹ̀kùn báyìí tó wọlé báyìí wọ́n pe ta ni mò ń wò yìí, so kí ló wá ṣe lóòótẹ́ ń bí. Ẹ̀gbọ́n ló ń bá obìnrin kan wí bẹ́ẹ̀ yẹn, obìnrin tó ń bá wí àtò ní girlfriend ìyàwó tó fẹ́ sílé. Ìyẹn ni ẹ má bínú jọ nítorí Ọlọ́run mi mọ bí mo ṣe débì, ìwọ ò mọ bí wọ́n ṣe débì, o mọ bó ṣe dóòtẹ́. Nígbà tí ẹ̀gbọ́n wa pe ọ̀rẹ́ pa ẹ̀ ń bọ́, ẹ ló ọ̀rẹ́ mi how far ní ẹ tí mo ní kó bá mi wọ́n dàda. Ẹ̀gbọ́n ọ̀rẹ́ kan wọlé ni lójijì ń gbọ́, wo ẹ tí mo bẹ ọ́dà lílé o, ẹ tó bá ọ́dà ó di girlfriend, àti girlfriend náà tún so lóṣù, ó dà wọn mélòó, ó dà wọn mẹ́ta. Nígbà tó yá o ọlọ́mọ ṣàánú wa. Ẹ̀kan náà ẹnìkan kankan lẹ̀kùn ní gbà ó kàn ṣàlẹ̀kùn wọlé. Nígbà tí ó wọlé báyìí ó bá di bàbá ẹ̀gbọ́n àtàbúrò. Bàbá bá ní so kí lẹ̀yin ṣe ń bì, àṣé ìyàwó ẹ̀gbọ́n ó ní bàbá náà wá fọ́n ló wá náka ní hòtẹ́ẹ̀lì tó bá di family yìí. Ọlọ́mọ ṣàánú fún wa. Àbẹ̀bí ọ̀kín wọ́n mọ battalion Caterpillar boys ọ̀rọ̀ náà ló ń fi yín káàkiri àgbáńlá ayé. Èmi náà ń pè ní MC fún wọn tán, MC Wonder Olúwayé of General Entertainment. Èmi náà sì kọ́ Ọlọ́run ló pé kó rí bẹ́ẹ̀, Ọlọ́run dákun mọ́ dà wá láàmú. Woman kan ní ó dírẹ̀sì bákan báyìí ní àárọ̀ òní ni ló bá sì ń mọ́mọ́ lọ sí school, ló bá mọ́mọ́ lọ bó ṣe ń lọ ló ń lọ. Ẹ̀yin náà mọ àwọn aṣọ ìṣùgbèlèké táwọn olóṣù sì ń wọ̀, táwọn gẹ̀ẹ́sì wa ní ìsìn tí wọ́n ń wọ̀ káàkiri àgbáńlá ayé. Aṣọ ní lady yẹn mọ̀ wọ̀ àwọn aṣọ tó yẹ pé wọ́n ti ya níbi ìtàn báyìí, wọ́n ti ya báyìí, ó wá wẹ̀ òpin pélé kan báyìí ló bá wọlé lórí. Bí lady yẹn ṣe ń lọ gbẹ́ngbẹ́ng gáì kankan bọ̀ ni ṣùgbọ́n baby girl yìí ló ṣẹlẹ̀, mo fọ́ fún ẹ, mo láìkì ẹ, Ọlọ́run mo lè kún torí ẹ, mo lè wẹ́ẹ̀dọ̀ kún torí ẹ, ṣe bá wẹ̀ ní òkun tán mo tún lè bọ́ sínú ọ̀sà nítorí ẹ. Ọmọ I love you, ọmọ wa gbé fún mi, jẹ́ ń gba nọ́mbà ẹ̀ máa tọ́jú ẹ̀. Ìgbà tí lady yẹn ó sọ̀rọ̀, lady yẹn ni are you serious? Did you know I'm a married woman? Ṣé o rí pé mo ti marry ni? Ṣé o rí ríǹgì lọ́wọ́ mi ni? Guy yẹn ni kí ló ṣe ẹ̀ marry wo, ìwọ marry ni ìwọ dress like this, yà no marry na ó kàn fi ríǹgì sọ́wọ́ ni ọmọ máa tọ́jú ẹ̀ gan. Ó kàn gba guy yẹn létà bí pàà ń gbọ́ bẹ́ẹ̀ tí máa ń ṣe rádaràda nìyẹn, wo ọmọ jẹ́ àlọ́ jàre. Ó bá dẹ̀ mú ọmọ ẹ lọ. Ìgbà tó mo ń sọ̀rọ̀ ọmọ ní mommy see your dress, you dress like a olóṣó, you dress like a apápán, see your life, see anybody just ask you, see yourself, see your life. Ìyá bá ń bá ọmọ wí, ìyá ò wá mọ bó ṣe lè sọ̀rọ̀. Ẹ wàá mọ tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn, ẹ̀yin olólùfẹ́ mi, mo mọ̀ pé máa fẹ́ gbọ́. Ní ìyá ọmọ yìí àti ọmọ rẹ̀ náà bá lọ kí ìyá tó bí lady gangan o. Nígbà tí wọ́n débẹ̀, ìyá bá welcome wọn pé ẹ káàbọ̀ ẹ̀yin ọmọ mi, ọmọ mi báwo ni, ṣé ìyá ń tọ́jú ẹ? Kíní kan wọ́n bá fún ọmọ lóúnjẹ. Ọmọ ní no I will not eat. Màmá bá ní kí ló ṣẹlẹ̀ tó ní jẹun? I will not eat o. Mọ́mì ẹjọ́ sẹ́yìn lẹ bí mọ́mì mi. Ǹgbọ́ èmi mo bí màmá èmi ni. I'm not sure that you are the one bí mọ́mì mi. See the way mommy dress. No, God of mercy, I regret my life. Ìyá ní kí ló dé, kí ló ń sọ báyìí? Gbẹ̀yìn ẹ̀ ogún mọ́mì ṣe ń dress like a olóṣó. Sí ìgbà tá à ń bọ̀ lónìí bẹ́ẹ̀ báyìí bí wọ́n ṣe ń ṣe láàrin títì.
tó yẹ kí ọmọ máa sọ fún ìyá ẹ̀ bẹ́ẹ̀ láyé tá a wà yìí, tó yẹ kí ọmọ máa sọ bẹ́ẹ̀ fún ìyá. Àwọn kan ń dẹ̀sì ní rádaràda, ń dẹ̀sì ní bátan. Ẹ tí gbọ́ nǹkan kan wọ̀rọ̀ sí ẹ̀bẹ̀rẹ̀ ni. Ẹ máa bá mi share káàkiri àgbáńlá ayé, ẹ máa share sọ́tún, ẹ máa share sósì. Ọláolúwa ló ń kí yín o, Àtúnbí olúwa Gbenga Adeboye àbẹ̀fẹ́ jẹngbe tí èlé. Ní gbogbo tí ẹ ti láǹfààní láti mọ̀ gbọ́ mi, láti Nàìjíríà títí dé ìlú òyìnbó, láti ìlú òyìnbó láti dé US, dé UK, dé Belgium, dé gbogbo kọ́ńtì káàkiri àgbáńlá ayé. Ẹ máa gbádùn Ọlọ́run lára mi, ẹ máa fi iyì Ọlọ́run lára mi. Èmi náà kọ́ Olúwa ló ń fún mi ṣe, èmi náà kọ́ Ọlọ́run ló ti mi lẹ́yìn. Àbẹ̀fẹ́ ooo, èmi náà kọ́ Olúwa ló ràn mí lọ́wọ́. Iṣẹ́ Ọlọ́run ni iṣẹ́ ẹ̀mí kọ́, agbára ayé kọ́, agbára Ọlọ́run ni. Níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí, níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ Àbẹ̀fẹ́ Ọláolú, ẹ ò ní ṣánkú lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọláolúwàdé Alábẹ̀fẹ́ dé o, ọmọ lójú Olúwa, mo máa tún gbére mi dé o. Ọláolúwàmúdé Alábẹ̀fẹ́ mo tún dé, Ọláolúwa tún dé, lálálálálá o. Mo mọ̀ pé gbogbo yín báyìí náà lẹ́ ń filẹ̀ káàkiri àgbáńlá ayé. Àwọn èèyàn pọ̀ lójú òpó, bẹ́ẹ̀ ni wọ́n ń wò wá káàkiri dúníyàn. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé a máa ka iye àwọn tó bá ń kọ́mẹ̀ǹtì jù, a dẹ̀ máa ka iye àwọn tó bá ń bá wa share ètò yìí jù, àbí kò tí ì yé ẹ̀yin olólùfẹ́ wa báwọn. Àwọn tó bá kọ́mẹ̀ǹtì jù tó dẹ̀ tó bá wa share rẹ̀ jù tó dẹ̀ tó tẹ like jù, a sọ fún yín ní ọ̀sẹ̀ wo ń jọ́ òní pé giveaway wà fún ẹnì kọ̀ọ̀kan, àbí bẹ́ẹ̀ kọ́? Giveaway ó ṣe kí ni? Ó wà fún tọmọdé, bẹ́ẹ̀ sì ni ó wà fún àgbàlagbà ní orí ètò wa yìí, àbí ò tí ì yé yín bá ní ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ já lọ sínú ìtàn dádì wa Prophet Miracle, bàbá Miracle. Bàbá yẹn láì kó máa ṣe miracle gan, àmọ́ kó tó di pé gbọ́ miracle kan ṣẹlẹ̀ o, bóyá ẹnu bàbá náà lẹ́sìn ti gbọ́, kọ́lọ́n dákun ṣàánú wa. Kí ni miracle tó ṣẹlẹ̀ o? Ẹ jẹ́ n dọ́dọ̀ bàbá kẹ́lí mọ bó ṣe ṣẹlẹ̀. Mo kí gbogbo àgbáńlá ayé o, ojú tẹ́ ẹ fi ń wò mí ojú náà ní fọ́. Láolú wọ́n mọ̀ ń bàtílíọ̀n, ìbò Olódùmarè tí ò ṣe tọ́. Mọ ìlú mi kẹ́ ọmọ kẹ̀dẹ̀, jìnnà sí mi kẹ̀dẹ̀dẹ́. Ọláolúwa Àtúnbí Gbenga Adébóyè, àtiwọ́ àtàwọn olólùfẹ́ rẹ, àtàwọn tí ń gba tiẹ̀, àtàwọn tí ó nífẹ̀ẹ́ rẹ, àtàwọn tí ò nífẹ̀ẹ́ rẹ rárá, tó ṣe pọ́lọ́ nǹkan fi wọn, ọkàn fi ọjọba lé wọn lórí ni. Iwájú ń lọ pẹ́ bìtì rẹ sí, iwájú lẹ́ mọ̀ ń lọ. Mo ní bàbá àmì o. Mo ní bàbá, mo gbọ́ pé mírèkù kan ṣẹlẹ̀ ní àdúgbò ọ̀dọ̀ yín bí, bó ló ti ṣe ṣẹlẹ̀? Wọ́n ní mírèkù kan ṣẹlẹ̀ ní Òkè Àdó ní àná. Mírèkù ṣẹlẹ̀ lókè Àdó lánàá ní ìsì àgbáyé ni. Ìbọn ní àjẹ́ kan jábọ́ láti ojú ọ̀run, ó bára rẹ̀ lórí páànù life and direct. Bẹ́ẹ̀ ni sàmì náà gbọ́n pa ẹ̀sà. Báwo ló ti ṣẹlẹ̀ sà? Ẹ̀rù rẹ̀ ń bà mí, ẹ̀rù rẹ̀ ń bà mí, ọba tó fìdí ayé sọlẹ̀ o. Ẹ̀rù rẹ̀ ń bà mí, àyà rẹ̀ ń fò mí, àyà rẹ̀ ń fò mí, ọba tó fìdí ayé sọlẹ̀ o. Àyà rẹ̀ ń fò mí. Nírọ̀lẹ́ ìjẹta, obìnrin ọmọ kan ló ṣẹ̀. Nígbà ọmọ yìí sì ṣe ọmọ ìyá ọ̀jẹ̀bí, ẹ mọ̀ jẹ́ àtànra wa. Ìyá ìbá ká gidi borí bíi fáànù àwọn emeka. Ó ní dandan òun ó pa ọmọ ìdánù. Àwọn èèyàn bẹ̀bẹ̀ títí pé ẹ mọ̀ pa ọmọ yìí, ẹ mọ̀ fàjùlọ hàn. Ó ní rárá o, a ó fi àjùlọ hàn torí gbogbo agbára láyé àti lọ́run ìkáwọ́ àwọn ló wà. Mo ní wọ́n wá jẹ́ Jésù bí, gbẹ́nu sọ́hùn fọmọ lọ́mọ ńlẹ̀, ọkàn nàka sí mi báyìí ni. Ó ní Prophet Miracle, sọ ara ẹ o, mọ́gbè náà wojú mi o, ń pọ̀ ọ́ dànù o. Mo ní èèmí. Ó ní bẹ́ẹ̀ ni. Mo lọ́dà kò burú, mítìn tó fẹ́ lọ ṣe ní ọ̀la yìí, mọ́ lọ ṣe o, ìyún lánàá.
ó lóun ọlọ́run dandan mo ní agbára ọlọ́run pọ̀, agbára ọlọ́run pọ̀, ọ̀làna sómi òkun owó di Jẹ́ríkò. Agbára ọlọ́run pọ̀, agbára ọlọ́run pọ̀, ọ̀làna sómi òkun owó di Jẹ́ríkò. Obìnrin ìnira ni ó lágbára ọlọ́run ọ̀jẹ́ nǹkan kan wájú òun mọ́ lọ́dà kò burú. Nígbà tó di bíi 1 láago kan lóru lọ́ba ṣéǹjì lọ paradà, ọkàn jí bàgẹ̀bàgẹ̀ ní fún lọ. Lèmi náà bá bẹ̀rẹ̀ sáà mo ní olúwa àti olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀, torí tó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé kalẹ̀ lórí àwọn ìsà omi. Ta ni ó gorí òkè olúwa lọ? Àní ẹ gbórí yín sókè ẹ̀yin nànà, ká sì gbé yín sókè ẹ̀yin ẹ̀kún ayérayé. Bóbi ń ṣe ń fò lọ bá èmi náà kàn ń fò tẹ̀lé lọ lójú ọ̀run. Mo ní obìnrin padà, ó lóun ò ní padà. Mọ́kànlẹ́ bíbélì máa fi gàá ọkàn jàbọ́ ni, bó ṣe jábọ́ tó bára rẹ̀ lórí páànù. Òun lóbìnrin tó jábọ́ lókè àdó lánàá tí gbogbo yín gbọ́ nínú newspaper àti nínú ìwé ìròyìn pé àjẹ́ kan jábọ́. Agbára ọlọ́run ló ti paṣẹ tí a jábọ́. Ẹ̀yin lọ́run lógo ògo. Mo ní bàbá lẹ́yìn yẹn ṣàkíwá ló ti ṣẹlẹ̀. Mo mọ̀ pé ó ti gbọ́ mi tó ṣẹlẹ̀. Tírélà kan lọ já láti Ìwó road, bó ṣe já báyìí ní sáré rúrúrú, gbogbo àwọn èèyàn tó wà lójú ọ̀nà ń gbá wọn dànù. Bó bá rí lè yọ gbá, bí mọ́tò ń bọ̀ yọ gbá, nígbà yọ yà kúrò láàrin títì, ó mórí wọgbó ó tún padà sáàrin títì bẹ́ẹ̀ ń ṣe láì já. Nígbà dé ọjọ́, kó tó dé ọjọ́ òkìkí ẹ̀ ti kàn, àwọn èèyàn ti palẹ̀ ọjà mọ́, owó gbogbo ṣọ́ọ̀bù lọ rán. Nígbà wá yá ìṣẹ̀lẹ̀ àbá mórí lọ́nà Ṣàngó, ọkàn tún kọlu àwọn èèyàn jíjíjíjíjíjíjíjí. Nígbà ọ̀yá tó kúrò láti Ṣàngó, ọkàn mórí lọ́nà Mọ́kọ́lá lẹ́ẹ̀kan náà ni. Àwọn èèyàn ní irú télà wo leléyìí báyìí, kọ́lọ̀ ń ṣàánú wa. Ní wọ́n bá pè mí pé hello Prophet Miracle níbo lẹ wà? Mo ní mo wà lórí àpáta, mò ń gbàdúrà lọ́wọ́. Wọ́n ní wàhálà ṣẹlẹ̀ o. Mo ní wàhálà òun. Wọ́n náà ní télà kan ní ń já o, ní ń já kí o. Mo ní ẹ sílẹ̀ agbára ọlọ́run ọkà. Àṣeré ni a pè, àti télà ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sẹ́nu. Nígbà ọ̀já lọ sọ́nà Mọ́kọ́lá, ó tún kúrò lọ́nà Mọ́kọ́lá, ó tún lọ sọ́nà baba ńlá, ó pa èèyàn bíi 31. Nígbà ọ̀yá àwọn ọlọ́pàá ní káwọn máa dájú àti panápaná, ó tún kí àwọn dànù. Ẹ̀ẹ̀kan náà ọkàn padà ní sọ́nà Ṣàngó wíwíwí, ọkàn mọ̀rí lọ sọ́nà Ẹlẹ́yẹlé ní télà bùkún. Nígbà òdọ́nà Ẹlẹ́yẹlé, ó kíyà gbogbo bẹ́ẹ̀ lọ gbogbo ṣe. Nígbà òyà ó padà sọ́nà sẹkítírìàtì, owó díẹ̀ níbi gọ́ọ̀nà níbi ilé gómìnà Ṣèyí Mákindé ọ́fíìsì rẹ̀ yìí ẹ̀rí síbẹ̀ wọlé ẹgbẹ̀ báyìí, owó àwọn òpónà dànù. Nígbà òtún wá yá télà bá tún lọ sọ́nà Ìdó local government. Mo ní irú télà ọ̀ràn wo lélẹ̀ gan-an, irú télà búkú wo ni? Ọlọ́run mọ̀ jà dáàmú o. Àfi ní télà bá padà wá sí ọ̀nà ṣáṣá, ó kàn dùn lé epo kan ni. Ṣẹ́rí bí wọ́n ṣe ta epo sínú télà ìtàn báyìí, ọkàn sì gbéra ni. Àfi rárá bó ṣe gba ọ̀nà Èkó lọ ni. Nígbà tá a bí Ọlọ́run lérí, Ọlọ́run lòun fẹ́ lọ fi palẹ̀ bí àwọn ará ìjọba kan mọ́lẹ̀ kò ní. Mo ní Ọlọ́run ìgé rẹ̀ rí wonderful ní ọ́ o. Ìyìn o. Ẹ wá wo nǹkan o ẹ̀yin olólùfẹ́ mi. Ìjẹ́ ẹ rántí Álímì babaláwo kan báyìí tí èmi rẹ̀ jọ ń pọ̀pọ̀ síra wa. Èmi wà nù yàrá mi, mò ń jẹun lọ́wọ́, mo gbé pléètì dání báyìí, mo mú oúnjẹ jẹ. Ẹ̀ẹ̀kan náà Álímì kan yọ sí mi látara ògiri píún. Mo ní Álímì àyàmọ̀ kọ́ o. Ó ní gbẹ́ni sàn Prophet Miracle òkè kó owó lẹ̀, kò ní lọ ráyé mọ́. Ọkàn lẹ́kìnní kan bí àdùn sí mi, àfi gbà kí àdùn tó dọ́wọ́ mi. Ọlọ́run má dá wa láàmú. Àdùn kan gbá dànù níbí. Òun náà bá fọwọ́ gbá àdùn dànù. Ẹ wàá mọ ohun tó ṣẹlẹ̀. Bádùn sí lọ rán rí tádùn fò lọ. Ọmọ ẹ̀ kan wá wà, ọmọ rẹ̀ máa ń ṣe bí àwọn tí máa ń tan gbósí báyìí ni. Ó wá ń fi náà ìjọba sí i lọ́wọ́, òun àtọmọṣẹ́ rẹ̀. Wọ́n fi náà wáyà náà wọ́n fi ń kanra wọn, wọ́n fi ń kanra wọn, wọ́n fi ń kanra wọn. Ọmọṣẹ́ bá ń sọ fún ọ̀gá pé ọ̀gá mi o, ní tá a ṣe ọ wà dẹ̀líkéètì o, ẹ má jà á ṣe mọ́ o, àìsí nẹ́pà o, àìsí ìṣẹ̀lẹ̀ tí sàn.
nígbà tí ọmọ yìí sọ̀rọ̀ ń gbọ́ gbẹ́nu sọ̀hún àwọn ẹlẹtíríṣà ò mọṣẹ́ lóòótọ́ kápẹ́ńtà ni àwa mọṣẹ́ gidi kí lẹlẹtíríṣà ń ṣe táwa náà lè ṣe máa ṣe kíní jàre kápẹ́ńtà ń ṣe lọ́mọ ẹ̀ bá mú wáyà àná ní fi ń kóra wọn ọmọọṣẹ́ rẹ̀ náà pa wáyà dà ní ìsàlẹ̀ irin kan sì wà níbi ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wọn wáyà tọmọọṣẹ́ sì mú dání ó ti bó lẹ́nu báyìí táìmù ìgbà náà ní fóònù ọ̀gá ríǹgì gánran ọ̀gá bá ní kọ́mọọṣẹ́ ẹ̀wọ̀n ó gbé nígbà tó gbé ń bọ̀ hello ta lélẹ́yìí ta ló ń sọ̀rọ̀ ó di kan lára àwọn òṣèré tíátà tí wọ́n ń kọrin ó di Don Johnson bá ní hello mo nílò àwọn dining table tó fáìn rẹpẹtẹ o èló lẹ́lẹ́ bá ń kàn o mo nílò bíi 100 ọ̀gá bá ń sọ fọ́mọṣẹ́ pé kó sọ fún Don Johnson pé àwọn ó gbà tó bíi 10 billion èèyàn bá ló ń gbọ́ sẹ́ẹ̀rí ibi tí ọmọọṣẹ́ ti ń rìsíìfù kọ́ọ̀lù báyìí wáyà tí ọ̀gá ń lọ mọ́ iná lọ́wọ́ iná sì wá o ọlọ́run ṣàánú wa ọmọọṣẹ́ ó ti rìsíìfù kọ́ọ̀lù ọkàn gbé kọ́ ara kíní irin báyìí ni táìmù ìgbà náà lọ̀gá náà gbá irin mú bí náà ṣe gbé mu lódì ní bá ń kọrin Don Johnson nígbà tí ọmọ tó rìsíìfù kọ́ọ̀lù ọ̀gá rẹ̀ tán ọ̀gá ti kú dànù èyún àdó tí Álímì jù sí ni ó jẹ́ ọmọ Álímì wá ní ọ̀dà àbáhùn láàrin èmi àti Álímì ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níjọ́ wo ní iná ní Tinubu sọ pé wàhálà èmi ti pọ̀ ju o pé èmi ò pé àṣejù mi pọ̀ páwọn mírèkù tèmi máa ń pàfọ́ọ̀mù kí n má bò ń dáhùn mo ní ní èmi náà wọ́n ní bẹ́ẹ̀ ni mo bá ti fóònù mọ́lẹ̀ báyìí mo ní hello Tinubu àbí kí náà ń pè ọ́ ó lóun náà ló ń jẹ́ bẹ́ẹ̀ prọfẹ mírèkù kí ló ń ṣe mo ní lẹ́nu rẹ̀ Tinubu yìí ó ní bẹ́ẹ̀ ni kò sóhun tóun ó ṣe mọ́ lọ́dà kò burú inú kan bí mi ni mo bá kọ́ọ̀tì fóònù dànù mo wá lọ sí títì tó gba ilé Tinubu mo kàn fọwọ́ gbálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta gbàgbàgbàgbà gbogbo títì kan bàjẹ́ lọ ní jẹrẹrẹ táìmù gbà náà ni Tinubu àtòun àti dírẹ́fà rẹ̀ báyìí náà ń dráìfù bọ̀ burú bí a ṣe dórí títì ń báyìí wù tí wọ́n dráìfù lọ gbogbo táyà mọ́tò Tinubu mẹ́rẹ̀ẹ̀rin kan yọ ni àfi wíìn lórí eré níbi ọlọ́run tí a yà mí lẹ́nu Tinubu àti dírẹ́fà rẹ̀ wọn fara pa ní dírẹ́fà rẹ̀ bá ní ọ̀gá mi ò sẹ́mẹ́ni tó ṣiṣẹ́ yìí ó lóun ọ̀mọ́ ta ló ṣe ó ní prọfẹ mírèkù ni o Tinubu bá kàn tó mú kọ́ọ̀lù ǹgbọ́ ẹ̀ ló ń prọfẹ mírèkù etí ẹ̀ mélòó mo ní méjì ni ìkòkò ọ̀gbàdùn tó ààrẹ o wọ́n ní wọ́n lọ bá títí ọ̀dọ̀ wa jẹ́ sọ́ra ààrẹ mo ní Tinubu má bù mí mọ́ kí n mú ṣe fún ó ní rárá o lóun ó bù mí ọlọ́dà kò burú ọ́fíìsì rẹ̀ tí wàá ń lọ wọ́n ní kí ó tó dọ́fíìsì èmi ò dé bẹ́ẹ̀ o àwọn tí ó dé bẹ́ẹ̀ ni òwí fún mi wọ́n ní òjò láburúkú kan tá a wí pọ̀ wọ́n ní àfi wírí ọkàn sí páànù lé Tinubu ni láti ọ́fíìsì Tinubu ó sì gbé gbogbo páànù ọ́fíìsì Tinubu rẹ̀ àfi bàgẹ́ lórí páànù lé ibi tí Tinubu ń gbé gangan nígbà mo gbọ́ mo ní ẹ̀rù rẹ̀ ń bà mí ẹ̀rù rẹ̀ ń bà mí ọba tó fìdí ayé sọlẹ̀ o ẹ̀rù rẹ̀ ń bà mí nígbà Tinubu bí ọ́fíìsì ló bá tí gbogbo ọ́fíìsì ti sí gbàgàdà náà mọ́ṣẹ́ rẹ̀ káwọ́ lórí pé gbogbo fáìlì ti tutù o ọlọ́run ṣàánú wa o gbé Tinubu ṣe débẹ̀ náà náà sọ pé bàbá sọ́rí o díẹ̀díẹ̀ o ọmọọṣẹ́ rẹ̀ bá tún ní excellence na one that do this thing o na jẹ́gẹ́jẹ́gẹ́ man if you wan do this thing o go and carry that man o and kill that man slowly in prison èmi ní bá wí ìwé ní Tinubu bá tún ṣe méjì ọkàn tó gbé fóònù hello prọfẹ mírèkù mo ní sí òsì nǹkan o Tinubu wọ́n ní ìwọ ni wọ́n tún rán ìjì àti òjò kó wá sí páànù ọ́fíìsì mi dànù wò ó ń bọ ọjà mo ní Tinubu mọ́ dára rẹ̀ láàmú eré Tinubu pè nígbà wá dìrọ̀lẹ́ ó pe àwọn kápẹ́ńtà wọ́n ṣàkàn gbogbo ọ́fíìsì dúró bá tákún wọ́n kún gbogbo ọ́fíìsì rẹ̀ wà padà ẹwà ní kílẹ̀ ṣẹlẹ̀ yín lólùfẹ́ mi bí Tinubu ṣe dráìfù délé báyìí lórí pé páànù ọ́fíìsì òun
ó mọ̀ ní lórí òrùlé yìí ọba tún bí ọmọ ẹsẹ̀ ẹ̀gbẹ́ ta ló ṣe kínní èèyàn tún na that one jẹgẹjẹgẹ mind do this thing he do miracle for you ni o nígbà ọlọ́run tí a wá yà mí lẹ́nu ẹ̀yìn lọ́run lógo ògo báìbù lásán mo nà sínú afẹ́fẹ́ mo ní ọlọ́run tó a ṣe miracle o atẹ́gùn kan gbé bọ́ọ̀bù kúrò lójú Tinubu ni àfírẹ́ rẹ̀ lọ́ba gbé bọ́ọ̀bù sójú mi níwò ìyá látẹ́gùn tún sí fìlà Tinubu àfírẹ́ rẹ̀ ó dé sí orí mi báyìí mo wá lọ rè wá aṣọ lọ́jọ́ aṣọ Tinubu mo bá wọ̀ kọjá wájú ilé Tinubu mo bá ń lago gbọ̀ngàn ẹ yí padà ẹ mọ́ kòwó òlú jẹ mọ́ lẹ́yìn bá ní Tinubu ń wàásù Jésù ọlọ́run nìjẹ́ ádámù ẹ̀yin olólùfẹ́ mi ojú tẹ́ ẹ fi ń wò mí ojú yín ò ní fọ́ làákàyè yín ò sì ní ìjọba lágbára lọ́wọ́ ọlọ́run. ẹ̀yin pàdé wa káàkiri àgbáńlá yín ẹ̀yin olólùfẹ́ mi Ọláolúwa Àtúnbí Gbenga Adeboye tẹ́ ń bá mi ṣe àìtò yìí lọ́wọ́ tẹ́ tún bá ní láìkí ẹ̀ bẹ́ẹ̀ tí ń tẹ wẹ́dọ̀n tẹ́ ń tẹ gbogbo ẹ̀ mọ́ra wọn gbogbo ẹ̀ náà là ń rí lórí kọ̀ǹpútà wa yìí ẹ ṣé gan ni ibi ò ní bá yín wàhálà ò sì ní dé bá yín lórúkọ ọlọ́run ọ̀gá ògo. a ní àwọn kan ní o láwọn wo ni pásítọ̀ kan ní ó lóun fẹ́ ṣe deliverance fún ẹnìkan ó lóun fẹ́ ṣe deliverance fún wúmà yìí ló bá mú wúmà yìí ó bá mú lọ sí etí odò wọ́n ní marine water ní ọkọ wúmà yìí tí ò jẹ́ kó gbádùn nílé ọkọ ẹ̀ máa gbọ́ wọn wọ́n bá mú lọ sí etí odò wọ́n bá mú wọ àárín odò báyìí wọ́n bá ń gbàdúrà fún rábàbàbàbàbà ó yá gbogbo ẹ̀mí ọkọ mi ó yá ẹ jáde gbì ẹ jáde gbì ẹ jáde gbì àti bó ṣe ń ṣe deliverance ní ìsinura ń wọlé díẹ̀díẹ̀ ẹ̀kan náà àwọn méjì kan wọ́n kàn dọ́fẹ́ dé láti inú omi pìán wọ́n kàn gba lédi yẹn lọ lọ́wọ́ pásítọ̀ ni ọkọ lédi yẹn gangan tó jẹ́ ọkọ ẹ̀ físíkà lójú ayé ń bì òun sì wà létí odò bẹ́ẹ̀ ló ń sọ fún pásítọ̀ pé pásítọ̀ díẹ̀díẹ̀ pásítọ̀ o pásítọ̀ o àfi bí ìyàwó ṣe pòórá àti pásítọ̀ àtọkọ náà bá mérí náà bá ń sá lọ eré tá a wí òpó ẹ̀yìn lólùfẹ́ mi tí wọ́n ti ń sá lọ ọkọ bá sá pamọ́ ọkàn ra pásítọ̀ mú báyìí ń gbọ́ pásítọ̀ where is my wife ń gbọ́ ìyàwó yín ti bá omi lọ ń gbọ́ ìyàwó òun bá omi lọ tètè lọ gbà wá táwọn fámìlì ẹ̀ bá dé ńkọ́ kí ni kó mọ̀ sọ lọ̀rọ̀ bá di sọ atayányan kọ́lọ̀ ń ṣàánú fún wa ní dédé àkókò yìí ẹ̀yin lólùfẹ́ mi bí ẹ ti ń gbọ́ mi tẹ̀dẹ̀ ń bá mi ṣí àìtò yìí tẹ̀dẹ̀ ń kọ́mẹ̀ntì sí orí péèjì wa ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì tí a pè ní Digest TV Radio Station Digest TV Radio ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ẹ̀ tẹ́ bá dẹ̀ ní ìkéde àti ìpolówó ọjà gbé wá sí ọ̀dọ̀ wa a ó bá yín ṣe kíni a bá yín polongo ẹ̀ fún ayé gbogbo àgbáńláyé ni ó gbọ́ ẹ̀yin olówó kéékèèké ẹ̀yin olówó nílánílá ẹ̀yin okòwò tí ẹ fẹ́ kí okòwò yín kó tún búyọ káàkiri àgbáńláyé ẹ darapọ̀ mọ́ wa lórí Gbenga Adeboye fún wọn tán fans club lórí Digest TV tí ẹ bá ti ń bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà láàmú ṣe fún mi láàmú dá yín lò pé ẹ fẹ́ ṣe ayẹyẹ àbí ẹni pàtí kan tẹ nílò MC fún àwa wà ní lákọ̀ bí ìbọn fún gbogbo yín àwa náà sì kọ́ Ọlọ́run ló pé kó rí bẹ́ẹ̀ ká tó lọ sínú ìpele tó tún kàn láàárọ̀ yìí lórí ètò èmi Ọláolúwa Àtúnbí Gbenga Adeboye Àbẹ̀fẹ́ ló ń sọ fún yín pé ẹ̀yin wo lẹ tún gbádùn sàárọ̀ yìí ẹ̀yin wo lẹ tún gbádùn kó tẹ̀ tó dé bá mọ̀ ká orúkọ àwọn èèyàn tí ó wà lójú òpó ní àárọ̀ yìí èrò pọ̀ gan wọ́n pọ̀ gidi gan ni a nílé túkà tán ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa ìbà Ọlọ́run ó pọ̀ yẹyẹ mọ owó bí mo ṣe ń sìn yẹn lọ sókè Fúnkẹ́ irú ọmọ wo rèé 70 years old man run o mo kí gbogbo yín o gbogbo àgbáńláyé ìyẹn aláyé mi ló ń kí yín owó sọjà ní bàdá yìí katapila bọ́ìsì ọ̀rọ̀ àyàgbàyàgbà gbogbo àgbáyé mo dájú o èèyàn máa lọ lóṣooṣù kan wájú mi o ẹ̀ ń bá lọ lóṣooṣù kan máa ní káwọn bọ́ìsì fàdágbé bàrà díẹ̀ tó fi lóṣù yẹn ní o àbí kí n pe àwọn bọ́ìsì kan wá lọ yẹ pákó fúru ẹ̀ níbẹ̀ àbí kò tí ì yé yín báyẹn èmi náà ń pè ní
tú bàbá ìta ó sọjà nẹ́bà dá ìkátàpílà bọ̀ ìsì ọ̀rọ̀ èmi náà dẹ̀kọ́ ọlọ́run ló pé kó rí bẹ́ẹ̀ o àbí ò tí yé yín. Mo ní bàbá ẹlẹ́gbàá kọ̀ọ̀kan láàárọ̀ yìí pé látọ̀dọ̀ àwọn gáìsì nìkan ni. Bẹ́ẹ̀ ni jàre mo gba kọ́ọ̀pù má dẹ̀ fi ráwọn ọmọ lọ sórí sáìtì yẹn pé kàn lọ fa wàhálà àti jàgùdà ń bẹ̀. Mo ní ẹ̀yin ti láìkí wàhálà àti jàgùdà báyìí gan-an kàn dísáìdì níjọ́ kan kẹ́ mọ́ fa wàhálà rárá àti rárá kí ló dé? Má sọ bẹ́ẹ̀ mọ́ níta ló ń jẹ nǹkan jàǹdì ọmọdé ẹ ò mọ òògùn ó pè lẹ́fọ̀ọ́ ní tó ń ṣe ẹ̀ gan náà jàgùdà pọ̀ lọ́wọ́ tiwa a máa fà lọ́tún a máa fà lọ́tún àbí ó ti yẹ. Mo ní mo gbọ́ sà. Mo ní ẹ sà ǹjẹ́ ẹ ti ẹ̀ gbọ́ pé Fẹ́mi Adébáyọ̀ àti Ibrahim Chatta àti Ọdúnladé Adékọ́lá wọn láwọn tó fẹ́ wá ya fíìmù kan ní ṣáìdì àdúgbò ọ̀dọ̀ yín bẹ́ẹ̀. Irọ́ ni o ta ló sọ fún ẹ. Bàbá mi àgbà mo gbọ́ ni sà mo gbọ́ ni. Ó máa lẹ́nu tó sọ fún ẹ àbí àbóhùn parọ́ ni. Mi ò parọ́ sà o ọ̀rẹ́ mi kan ló sọ fún mi. Ọ̀rẹ́ ẹ ló sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni sà. Níbo ni ọ̀rẹ́ ẹ yẹn ń gbé? Tòsí ọ̀dọ̀ wa náà ló ń gbé sà. Tòsí àdúgbò wa ń gbígbà. Bẹ́ẹ̀ ni sà. Ó dẹ̀ dá ọ̀rẹ́ ẹ lójú. Bẹ́ẹ̀ ni sà. Tó o bá pe ọ̀rẹ́ ẹ wá ń bì ṣé ọ̀rẹ́ ẹ máa lè sọ ọ̀rọ̀ yẹn ń ṣe jù ní. Exactly sà ó máa lè sọ. O ṣúọ̀. Bẹ́ẹ̀ ni sà. Ó yá pé kí n gbọ́ pé ọ̀rẹ́ ẹ yẹn kí n gbọ́ jàre náà pé ní ìsìn. Mo bá mú fóònù mi mo bá ní kí n máa pe ọ̀rẹ́ nọ́mbà ò bá lọ. Bàbá ní bá a mú fóònù tèmi wá forí fọ́gò. Bàbá àgbàlagbà bá a mú fóònù mi wá o mo fẹ́ pe ọ̀rẹ́ Láolú o. Kí ni bàbá gba fóònù wọn lọ́wọ́ forí fọ́gò fún? Bàbá ní hello ṣe ọ̀rẹ́ Láolú nìyẹn. Bẹ́ẹ̀ ni sà èmi ni ọ̀rẹ́ Láolú. Ayé á dá o ẹ̀mí á dẹ̀gùn. Àmín sà. tó mẹ́rin tó ń sọ̀rọ̀. Àmín mọ̀ yín sà. Ó sọjà ló ń sọ̀rọ̀ jàgùdà máa. Bàbá mi àgbà mo ti rántí pẹ́ yín sà. Ṣé oníwọ̀ ló sọ fún Láolú fáwọn tíátà fẹ́ wá ya fíìmù ládùúgbò ọ̀dọ̀ wa tó dá ẹ lójú bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni sà ó dá mi lójú. Ó ṣúọ̀. Bẹ́ẹ̀ ni sà. Má wọrí máa lọ tí mo fẹ́ mọ̀ náà nìyẹn. Nígbà tó wá yá sí ẹ̀yin olólùfẹ́ mi ni ó sọjá ní bàdà yìí ó bá pe àwọn bọ́ọ̀sì ń gbọ́. Ló lákàyè. Bàbá àgbàlagbà bàbá mi mo jẹ́ ń tú bàbá. Níbo ló wà báyìí o? Bàbá mi wà petrol station sà. Ẹgbẹ́ kan táǹpà ọkọ̀ epo kan ẹ máa gbé bọ̀ wájú bí ọ̀dọ̀ mi. Bàbá mi àgbàlagbà sí petrol station ti wà ní ọ̀dọ̀ yín ni. Mo fẹ́ dáa fún ẹja ọ̀fẹ́ jẹun mẹ́rin ẹ máa gbé kinní bọ̀ mo sọ fún ẹ pápápá. Àfi bùn làwọn tí bí ìwà ọkọ̀ dé wọ́n wa táǹkà ọkọ̀ epo dé ní àwọn ọmọ iṣẹ́ ó sọjá ní Ìbàdàn àwọn jàgùdà wọ́n kàn páàkì ẹ̀ síwájú ìta ní gbọ́ bàbá àgbàlagbà tíwálé bàbá mi bàbá àgbàlagbà á ti dé o bàbá mi ò sámọ́lẹ̀ á ti gbélé gbọ́ ṣé ẹ̀dẹ̀ ti lẹ́rìí báyìí? Bàbá mi á ti lẹ́rìí. Ìdí arẹ́rẹ́ present sir. Ìdí ìṣànpọ̀nà bàbá o. Orí fọ́gò bàbá mi mo jẹ́ ń tì. Ọ̀pálámbà nọ́tìgà ṣàlàkè bàbá mi mo jẹ́ ń tì bàbá àgbàlagbà. Eyín ọká bàbá mi àgbàlagbà. ṣóṣó bàbá mi mo wà pa o. Katapila boys bàbá o. Ajangbila bàbá mi eléwèlé. Tuwálé bàbá àgbàlagbà. Sexy boy wèrè ìfẹ́ dẹ̀ dàbí ọlọ́dẹ ìlú wa alfa gbogbo oníṣẹ́ ti wà pa. Bàbá àgbàlagbà á ti wà pa jù bàbá àgbàlagbà. Anyway o ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ báyìí ni pé a lọ sọ́dọ̀ àwọn tó ń ṣe ṣáátà yẹn tí wọ́n bá ti ṣe wèrè tí wọ́n bá ti fún wa lówó àbí tí wọ́n bá ti fẹ́ máa lẹ̀bí nǹkan kan kò tí ì yé yín pàápàá ẹ bá ti ṣẹ́wọ́ sí i ẹ kàn fi pẹ́trò yìí ká gbogbo ibi tí wọ́n bá wà àṣàna sínú wọn á dẹ̀ jóná. Mo nínú bàbá ẹ má tra yẹn wo táwọn gọ́fìmẹ̀ntì bá gbá yín wọ́n á ṣe yín bá ti bá sí o. Bàbá ní gbẹ́nu sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì wo ló fẹ́ gbà wá mú èmi anìrìnláyà bí ìbọn èpò ìbú ọmọ ajá lóòdù ẹni mọ́ọ̀kọ́ ẹni kò mọ̀ iná ń dò fi yóò ṣá èmi àjàngbìlà tá ń sanra alájàngbìlà wà bá tí mo sanra alájàngbìlà lọ bẹ́ẹ̀ tó ní padà tí mo pa alájàngbìlà bíi márùn lẹ́ẹ̀kan ṣoṣo èmi jagunjagun èmi jìgìjìgì ló ń bá wí bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ o ẹni mọ́ọ̀kọ́ nìyí o ẹ̀já lọ bẹ̀ jàre.
àfi háì làwọn bàbá bá gbéra ló dọ̀hún rẹ́rẹ́rẹ́rẹ́. Nígbà tí wọ́n máa dọ̀hún táìmù ìgbà yẹn Ọdúnládé Adékọ́lá òun ló wà lábẹ́ kámẹ́rà, Ìbámi Ṣátà ló ń dàrẹ́ẹ̀tì sí wọn lọ́wọ́. Máa yìí náà kí náà ti ń pè fún iṣẹ́ Adéolú Mr. Orí òun náà wà ń bẹ́ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn, Fẹ́tí Àbálógun òun náà wà ń bẹ́ẹ̀, Ìyábọ̀ Òkun Òjó òun náà wà ń bẹ́ẹ̀. Gbogbo wọn ṣàkóra wọn jọ pọ̀ ẹ̀ẹ̀kan náà ibi tá ń sọ pé start kámẹ́rà roni tún ní ẹgbẹ́nu jákèjàre kámẹ́rà wo lóró kò fẹ́ dá báyìí ìyá gbogbo yìí ẹ̀yìn wá ń ya fíìmù nígbà yìí ọmọ ga ẹsẹ̀ fún ìwọ náà wà ní òwà ń ya fíìmù àti Ibrahim Ṣáátà ẹ̀ ń ya fíìmù nígbà ládùúgbò tèmi ẹ̀ wá sọ́dọ̀ mi wá fún mi lówó ẹ̀yin boys bàbá àgbàlagbà ẹ máa ṣá gbogbo wọn ládàá lọ. Ọdúnládé ní no bàbá ẹ má ṣá wa ládàá ẹ má ṣá wa ládàá a máa ṣẹ́tùn ẹ mọ̀ nǹkan ni pé mo fẹ́ gbà báyìí sí ẹnì kọ̀ọ̀kan yín ẹ máa transfer 3 million sínú àkáǹtì níbẹ̀ ṣe pọ̀ tó yẹn látòrí Ọdúnládé ni Ibrahim Ṣáátà ni Ògògbó ni ìpínlẹ̀ tí ń pè yẹn 3 million ní o ẹnì kọ̀ọ̀kan tó fi mọ́ èwo ni wọ́n ń jẹ́ olójú pupa èmi ni Fẹ́tí Àbálógun ẹ máa transfer 3 million ẹ̀kan náà gbogbo wọn ni àwọn oníjàre kí ló tiẹ̀ máa ń ṣe yín gan náà a ní 3 million kankan ẹ fi wá sílẹ̀ bàbá ní èmi lè ń bá wí bẹ́ẹ̀ ń tò bàbá àgbàlagbà ẹ mú di táǹkà epo wọlé ẹ dá pétrò sí gbogbo bí ẹ má fún un sí àmúkù sìgá ká dáná sun gbogbo wọn ká mọ̀ pa gbogbo wọn bá pariwo no a máa fún yín lówó ẹjọ́ a máa fún yín èlò lẹ́fẹ́ fún mi bẹ́ẹ̀ yẹn ní ju 50,000 50,000 ládùúrú bẹ́ẹ̀ ṣe ń ya fíìmù tó jẹ́ ń ta sinimá ayé gbogbo yìí àbí ìsọpá yọ̀ọ̀ta yóò fẹ́ dá ni ṣáláàpẹ́ bàbá àgbàlagbà orí fọ́gò bá mi ẹ máa pàgò lórí ẹnìkan bẹ̀rẹ̀ látòrí kámẹ́rámà títí lórí ẹni tó gbé kúròmà dání lórí kọ̀tùmà ẹ ṣá gbogbo wọn lẹ́yìn ìgò lórí lọ gbogbo wọn bá tún dọ̀bálẹ̀ irú bàbá wo lè lé ìkíní kankan Ọlọ́run ló wá mẹ́rin tó wá pe ọlọ́pàá láàrin gbogbo wọn ń bẹ̀ àbí ò tí ì yé yín ẹ̀kan náà kàn gbọ́ táwọn ọlọ́pàá dé wáò pán ká tó fọ̀ báyìí àwọn ọlọ́pàá fi jẹ́ pé wọ́n lọ mobilize wa ni wọ́n kọ̀ sọ̀rọ̀ àǹdí gbogbo bíi táwa ni bóyá everybody drop your gun Mr. Man come here ìyẹn sọjà ni wọ́n bá rí báyẹn ìgbà tí sọjà sàn ń gbọ́ ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀yìn lẹ́yìn pé ọlọ́pàá ẹ̀yìn ọlọ́pàá èmi ní o alájàngbìlà ọkọ̀ rábà àgùntàn ní epo ìgbó ọmọ ajá lójú ẹni kò mẹ́ni mọ́ọ̀kọ́ àwọn ọmọ mi wà nílé o ẹ mọ bẹ́ẹ̀ tí máa ṣe o tẹ́ bá ṣe wèrè máa jẹ mọ́ lára gbogbo yín ni o ẹ̀kan náà ọlọ́pàá ní sọ́rí sà àmọ̀ pẹ́yìn ní sà ẹ má bínú sà kí lẹ fẹ́ gbà lọ́wọ́ àwọn tíátà yẹn mo fẹ́ gba owó pọ́n wá lórí sáìtì ọ̀dọ̀ wa láti wá ya fíìmù tí wọ́n bá dẹ̀ mú wọn tí wọ́n bá rí tán àgbà gbogbo kámẹ́rà wọn bẹ́ẹ̀ ń tó bàbá mi àgbàlagbà ẹ ti ẹ̀ kọ́kọ́ gba ìbọn tí gbogbo àwọn ọlọ́pàá kó dání náà wọ́n ti gbàgbọ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá nù wọ́n gba kámẹ́rà àwọn tíátà wọ́n gba aṣọ àwọn Ọdúnládé wọ́n gba gbogbo nǹkan wọn pátápátá porogodo lẹ́yìn yẹn wọ́n ń kọ́ kí ni tó ti ṣẹlẹ̀ ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ jíjarí àbẹ̀bí ọ̀kín wọ́n mọ bàtàlẹ̀ ọmọ lójú Olódùmarè Ọláolúwa náà ló ń kí níbi gbogbo tí ẹ ti láǹfààní láti gbọ́ mi tẹ́ ẹ̀dẹ̀ tó wò mí pé ẹ ṣó gan ni o ẹ má bá mi share rẹ̀ lọ́sùn ẹ má share rẹ̀ lọ́sùn ẹ má gbàgbé ìkéde àti ìpolówó ọjà yín lórí Digest TV ní yìí àti lórí rédíò wa àti lórí péèjì wa ẹ má gbé wá káàkiri àgbáńlá yín àwa náà kọ́ Ọlọ́run náà ló pé kó ṣe fún mi náà ló pé kó rí bẹ́ẹ̀. ìrònú kì í mú ni gbádùn ó mú ni gbẹ̀yìn ìrònú kì í fún ni láyọ̀ banú ẹni jẹ̀yìn súnmọ́ mi kò parònú sì jẹ́ kájọjọ́ súnmọ́ mi kò parònú sì jẹ́ kájọ ṣeré súnmọ́ mi kò parònú sì jẹ́ kájọjọ́ súnmọ́ mi kò parònú sì jẹ́ kájọ ṣeré alábẹ̀fẹ́ wà lólòdù orin titun Ọláolúwa lólòdù orin titun orin tó mọ́gbọ́n wá tó tún ní làákàyè Ọláolúwa lólòdù orin titun bá ṣe ń bàlújẹ́ tán ń kówó nàìjà jẹ́ tí wọ́n rò pé nàìjà ti ìdìgbà yẹn kan wọ́n ń kówó wá lọ sókè òkun lọ́nà wo wọ́n ń fowó wá ṣàṣà yóò kiri àbá wọ́n ní owó tá a fi tọmọ ìrì ló máa kó ìrì ló máa wò
ẹ̀yin ìjọba wa ẹ lọ jáwọ́, ẹ má ṣe wá bó ti wù yín mọ́. Àbẹ̀fẹ́ Adé ọmọ lójú Olódùmarè ló ń sọ pé Ọláolúwa ìṣàfihàn tán Àbẹ̀fẹ́ mo tún dé lálálálálá lòlólólóló lólólólóló. ẹ̀sìn ńlá adúpẹ́ pẹ́ òkun. Ọláolúwa ti fẹ́ sign out lórí ètò láàárọ̀ yìí. Ẹ máa bá wa share rẹ̀, ẹ máa bá wa kọ́mẹ́ǹtì àbíyèsí yìí. Ayé ẹ̀yin ajáàjàre èmi Láolú náà ní o ló ń fi ní pé ó ti jábọ̀ láìsí wọn.